àwọn sì là kọ́kọ́ ẹni tí Sheikh Zazi lè kọ́kọ́ jánásì fún láyé gẹ́gẹ́ bí aṣíwájú àti àbúrò lẹ́yìn. Bàbá Sheikh Salaty nígbà wọn bẹ láyé wọ́n ní àwọn ń fi mọ Sheikh Zazi lè wí pé báyìí ló wí báyìí ló wí báyìí ló wí làwọn máa wá tọrọ pé wọ́n Ọlọ́run Zazi lè máa wá bá mi wí pé kíní yóò yé òun eléyìí yóò yé òun ni wọ́n fi ń kọ́ Ọlọ́run mọ́sàájì ọmọ yé ju bí mo ti kọ́ lọ. Nígbà tó yá wọn nígbà tó yá làwọn wá rí wípé gbogbo nǹkan rẹ̀ wá ń bẹ̀rẹ̀ sí yá kódà níjọ́ wọn sọ̀rọ̀ náà wọ́n làwọn rí pé fàṣọ́hà rẹ̀ ti ju tàwọn lọ, àwọn rí wípé mímọ̀ rẹ̀ ti ju tàwọn lọ, àwọn rí wípé akin rẹ̀ ti ju tàwọn lọ, àwọn rí pé ìgbọ́rọ̀ kalẹ̀ rẹ̀ ti ju ti tàwọn lọ. Wọ́n fẹ́ ká mú nùkútọ̀ ẹ̀yọ̀ kan bẹ̀rù. Nọ́mbà 1 ni wípé aṣíwájú ni wọ́n jẹ́ fún Sheikh Zazi. Ẹlẹ́ẹ̀kejì ni pé ìyá ni wọ́n jẹ́ fún Sheikh Zazi. Ó di méjì, wọ́n sì ń jẹ́ aṣíwájú, wọ́n tún wá jẹ́ àfáà fún Sheikh Zazi torí wípé ẹni tí ń bá ń kọ́ ni mọ́ni alámaka harfan fàwọn abúkà fìdí tọ́kírú ẹni bí òun tún wá lè sọ wíbẹ̀ wípé àwọn rí wípé gbogbo nǹkan rẹ̀ tún ti ń ju ti tàwọn lọ lẹ́ẹ̀fì mọ bí Mọ̀lánà ti rí wípé ẹnìkan ni wọ́n tí máa gbà fún iṣẹ́ Ọlọ́run àti bọ́lọ̀ ń bá ti ṣe èèyàn láyé. Salaty bàbá ń jọmọ Ìlọrin Abẹ́òkúta nọgbà wáyé ibẹ̀ náà forí wọn sọlẹ̀ sí o nínú ẹbí tó ń ṣẹ̀sìn tó jẹ́ pé. ìgbẹ́ tí bàbá sọ pé mọ́mílẹ̀ láwọ̀lì àwọn àpẹẹrẹ wọn ni wọ́n jẹun èmi sì gbomi ẹ̀sán wọn lọ. Bàbá wọn sọ fún ọ̀rẹ́ wọn náà Sheikh Saheed pé mo fẹ́ kọ́ ọmọ yìí dáfà mo fẹ́ kó dolówó kó déyàn láyé kéwù tí iye mo fẹ́ kó máa sọ̀rọ̀ mo fẹ́ kó máa rọ̀ sọ kó máa kéwù. Bàbá sọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ wọn yìí sì ní àwọn ṣẹ̀ṣẹ̀ jáde arúgbó ni màjìsúùmù ni Sheikh Saheed àwọn bẹ̀ láyé Ọlọ́run jẹ́ kẹ́mi wọ́gbọ̀ fún wa. Bàbá náà bá sọ náà bá ha kẹlẹ̀mbẹ̀ ọtú kẹlẹ̀mbẹ̀ náà sì ní lọ́wọ́ ìbára fi pa ọ́ pé kí n fi rajú bàbá ní gbẹjẹ́ mo bá la njọ́ náà bí mo ṣe ń lá kẹlẹ̀mbẹ̀ òun ni mo ti mọ̀ pé nǹkan kan bọ́ sára mi. Àwọn ọmọ bàbá mọ̀ wá ń ta njọ́ yẹn bàbá ò mọ̀ pa àwọn ọmọ wọn lé nínú àwọn mọ̀jísà bàbá lára wa ni. Salaty lálífà tó tẹ̀lé Ọlọ́run kí asádùlẹ̀ òṣùdì pẹ̀lú bàbá tó ṣì kẹta Sheikh Abubakar Shiko Salaty kó tó kan. tá bá ń bẹ láyé nísìn báyìí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ dandan yìí kò ní ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ o kò ní ṣẹlẹ̀ rárá. àpèjúwe rere nígbà tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ nígbà ní ọdún náà táwọn èèyàn tán fẹ́ sọ bàndírì di tájá tẹran tán lu bàndírì káàkiri àti bí òkú àti bí ìkómọ àti kínní kan bẹ́ẹ̀ kan ṣe bẹ́ẹ̀ dìde olùbàndírì ń bẹ bí mùsù kú olùbàndírì ń bẹ bẹ́ẹ̀ ẹ̀rẹ̀ kú. Jọ́nà àṣẹ tó mú. iná ló ní ibẹ̀ kó tó di pọ́n tún tẹ̀síwájú lọ́dọ̀ Sheikh Arásímì ìmọ̀ tí wàá jẹ bàbá lógún jojúmọ́ náà fi ń dààmú wá kéwú wọ́n tún ké lọ́dọ̀. Bàbá bá pè mí ẹni tí mo rí lára rẹ̀ ga púpọ̀ jù ó gbìyànjú lóòótọ́ ó nímọ̀ lóòótọ́ ó kéwú lóòótọ́ àmọ́ tó máa fi kún wàá lọ Markaz níbi ìmọ̀ ẹnu wọn mo ti gbọ́ níjọ́ náà bàbá wa kọ́ mi lẹ́kọ̀ọ́ wá pé wọ́n ní ìmọ̀ Markaz wọ́n lélẹ̀ ni wọ́n lélẹ̀ tí wọ́n bá ṣe lélẹ̀ òní kálukú kó tiẹ̀ ni èmi ti kó tèmi òrí èmi ṣe rí ni wọ́n náà lọ kó tiẹ̀ wọ́n náà tó bá ti kó tiẹ̀ tán ó ti tán kálukú ń kó tiẹ̀ ni ẹnu bàbá ni mo ti gbọ́ àṣà náà níjọ́ náà ọlọ́mọṣà bá ń kẹ́sẹ̀ omi rahmatan wasiha ní kẹ́tì ò ní gé láíláíláí ọlọ́mọṣà bá mi ṣe bẹ́ẹ̀ fún wọn mo bá ní ó ti dà wọ́n lọ gbà fún mi ọgbà mi ń bàbá rẹ̀ bó o ṣe lọ gbà fún mi ọgbà mi ní bàbá rẹ̀ ó ti tán tó bá di níjọba yìí wá nígbà tí ọjọ́ yìí pé bàbá ti gba fọ́ọ̀mù mi bàbá ti sanwó fọ́ọ̀mù mo bá dé wọ́n kàn fi lé mi lọ fọ́ọ̀mù rẹ̀ ni nọ́mbà rẹ̀ ni máa lọ mo ti sanwó ẹ̀ gbogbo ohun tá a máa fi tó dé máa ń pè mí lónìí pé Salaty 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 kẹ́ ẹ̀ máa fi tó ti wá. Abidallahi àríyé gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé Sufi yò àwọn tó mọ̀ tán. ètò ń ṣe wá sí pé mo ṣe mọ̀ yìí mo bẹ̀rẹ̀ sí máa ṣe wá sí ìjọ ọmọ ọdún 12 lọ tètè ṣe wá sí nínú ìlú yìí àmọ́ níjọ́ tí àkókò dé pé a fi ọ́ ayé bàbá Nàkíbù lọ́lọ́run ti ṣe sábàbí torí pé èyí tó pọ̀ jù nínú wá sí tán bá pè wọ́n nílọrin tí wọn ò bá ti ní ilé wá wọ́n sì gbé landford wọn wọ́n sì pè mí sọ pé bàbá wá sí báyìí bá ń lọ lè jíṣẹ́ mi mbẹ́
ọ̀pọ̀ ìta lè dápọ̀ mẹ́mẹ́ nínú ẹ̀ níjọ́ tí wọ́n ń fi Ajasikara bàbá mọ̀lẹ́ tàbí joyè Islam tọrọ náà fẹ́ láròyé nu bàbá ni wọ́n pè bàbá ní ọ̀rọ̀ Ìlọrin lágbà sọ́bìlì bá ní wọ́n ló lè jíṣẹ́ níbẹ̀. Ọlọ́run kẹ́ wọn ó tún kẹ́ wọn Salaty ayé gbá wọn gan-an nínú ìkẹ́. Gbogbo àwọn àyímọ̀ nílọrin wọ́n já gbà fà ìmọ̀mọ́ àgbà bàbá ìmọ̀mọ́ Fúlàní bàbá ìmọ̀mọ́ àgbà nímọ̀lẹ́ bàbá ìmọ̀mọ́ gbàǹgàbàrí nígbà náà gbogbo wọn pẹ̀lú àwọn bàbá nàkíbùlà Ṣàráfì àárín wọn báyìí ó dùn ní gbogbo tí ń jẹ́ àpọ́nlé ọ̀wọ̀ wọ́n fún wọn àwọn náà ń dá àwọn àpọ́nlé yìí padà fún bàbá nàkíbùlà Ṣàráfì bí bàbá ṣe ṣe nínú tọ́lọ̀ ń bùn bàbá nàkíbùlà Ṣàráfì jù òun ni pé bí wọ́n ti tó ní bí Ọlọ́run ṣe gbà fún wọn tó wọn èyí ríra wọn wọ́n jẹ́ ẹnìkan tí wọ́n jura wọn lẹ̀ wọ́n sì ní tẹríba débi pé kò fẹ́ẹ̀ sí ẹni tí Mọ̀lánà nàkíbùlà Ṣàráfì ò lè kúnlẹ̀ fún kí kọ́dà wa tá a bá tẹ̀lé wọn gbà mí ara ta wá tún fẹ́ gbà ẹ̀ tún kúnlẹ̀ fẹ́ léyìí ni látara bọ́lọ̀ yìí. bí ọmọ ṣáni kọ̀kọ̀ àṣírí bàbá òun náà ni ó tù tá ó fi mọ̀ pé bàbá yẹn ráyé wá Ìṣọ̀lá Tọ́lá ṣe bàbá Nífà. àní kankan tá a fẹ́ sọ nípa wọn ju pé bàbá yẹn kì í ṣe ẹni tẹ́nìkan lè fi ahọ́n bà ẹni pé kò pọ́sibú bẹ́ẹ̀ nìkan náà tí wọ́n sọ kátàkátà nípa bàbá àti wọn ti lọ ìyá ìrìn kẹ́nìkan sọ nípa Sheikh Abdullahi Adelodun kó sọ pé kò jẹ́ ní ọlọ́run yìí ó dàbí òṣèlú tó fi kò gbọ́dọ̀ sọ kó sọ pé wọ́n ṣe wọn múra tayọ bí wọ́n ṣe fẹ́ kẹ́ni ọlọ́run múra bàbá ò lo mọ́tò tayọ bí wọ́n ṣe fẹ́ kẹ́ni ọlọ́run bá lo mọ́tò déédéé tí wọ́n fẹ́ kẹ́ni ọlọ́run bá lò ní wọ́n lò wọ́n wá ń gbé ìgbésẹ̀ tí wàá fa àwọn ṣé adámọ̀ gbé tí bàbá Sheikh Abdullahi Salaty gbé déédé ìgbésẹ̀ wọn ò bá ó kọ bàbá tó bí wọn jẹ́ wọn ò bá ó kọ àfa àwọn jẹ́ wọn ò bá ó kọ ìlú wọn jẹ́ wọ́n wà nínú ẹni tó nàró ó kọ àfa àwọn kọjá àbí tá àfa àwọn fi sí wọ́n wà nínú ẹni tó nàró ó kọ bàbá wọn kọjá àbí tí bàbá wọn fi sí wọ́n wà nínú ẹni tó nàró ó kọ Ìlọrin kọjá àbí tí wọ́n ti bá nínú Ìlọrin bàbá Sheikh Abdullahi Salaty ò ṣe é gbàgbé nínú ilé Salaty Mọ̀lánà Sheikh Abdullahi Salaty ò ṣe é gbàgbé nínú Markaz Mọ̀lánà Sheikh Abdullahi Salaty ò ṣe é gbàgbé láàrin Sufi Mọ̀lánà Sheikh Abdullahi Salaty ò ṣe é gbàgbé tábà fẹ́ sọ̀rọ̀ nípa tẹ̀sùbà ẹni tó lóun fẹ́ kọ́ṣe tóun náà fi dé bí tóun fẹ́ dé láyé nínú ẹni tá a lè gbé ayé ẹ̀ka lè fi ẹjẹ́ ká kà á ká tọ́ ká yí ayé ẹ̀wò ká náà fi kọ́ṣe ayé ọ̀ká fi ya fọ́tò ayé wa ní Sheikh Abdullahi Salaty wa wọ́n tayọ ẹgbẹ́ wọn ní gbogbo àwọn kẹta kàkálẹ̀ yìí. I give update wá sí òdòdó mà ní wọ́n ń gbé Ọlọ́run ṣọ́ ìsbà tó ti ká. ẹ dákun ẹ bá ní mo sọ ń pa àfa ọ̀pọ̀ o àfa fẹ́ràn mi o la ilaha illallah muhammad rasulullah tí àfa bá rí mi tèmi náà tí Sheikh Salaty bá rí mi nàkíbọ̀lá Ashraf tèmi náà bá rí wọn bí ìgbà tí ọmọ rí baba ìfẹ́ yẹn ti pọ̀ jù mo wá dúpẹ́ pọ̀ sẹ́nìkan tó sọ pé àbí ìbá sọ láti mi ni Buhari ọba ti sún àbáṣẹ Ọlọ́run ló so wá pọ̀ ẹ obi mọ wà gáràjì ọba láago méjì òru mi ti gbàgbé tó aago méjì mo bẹ̀rẹ̀ wá sí yẹn bí lẹ̀ ṣe rọ́ọ̀dẹ̀ nù ta ni à ń bọ̀ Salaty mo wá bàbá tó pè mí bẹ́lẹ́gbẹ́ mi ẹ pé bàbá Salaty ẹ fún wa pè mí wọ́n ní ara alẹ́ yìí làwọn tiẹ̀ ní kí n jẹ́ bẹ́ẹ̀ wọ́n láwọn bọ̀ wọ́n bá sọ máìkì lẹ̀ èyí bá lọ pàdé wọn wọ́n wá fà mí lọ́wọ́ èyí tún ṣe wáàsí lọ́wọ́ ńjọ́ kan ńjọ́ tí ìyá tó bí ìyàwó gómìnà Lawal kú èmi ní í ṣe wáàsí lọ́wọ́ ilé yẹn ń bẹ lẹ́yìn ilé bàbá wa Nipa Salaty ilé yẹn ń ṣe wáàsí àbáde bàbá Salaty tún bọ̀ mí àwọn tó tẹ̀lé wọn ńjọ́ náà mi ì ti gbàgbé tó mi ì fẹ́ mọ dáàbọ̀ ni àwọn ọmọ tó tẹ̀lé wọn bọ̀ bá stop wáàsí ó sì kún ìyàwó gómìnà wọ́n ti dé wọ́n ga ọ̀bẹ̀rẹ̀ lé wọn lé báyìí mo kí wọn ní ọkùnrin Ọlọ́run ní ti ń gbọ́hùn mo ní àbí kí n wá rọ̀ lẹ́ mọ́ ní wọ́n wá ní ṣe Buhari ní ṣe wáàsí mo ní ní sinú náà ní ìlọ olólùfẹ́ mi nù wàláì afábádé wọ́n ti wá tọ́jú òkè wọ́n ti tẹ́ rọ́ọ̀gì tó pé ibẹ̀ làfọ́ ojú òkú kémi ò tó padà bá ní ibo ni kí n máa lọ àbàtà àlùjánnà láwa yìí wá sí lábá ń ṣe lọ́wọ́ yìí wọ́n bá tún jòkó nínú oòrùn
wọn ní akérèmọkànlá ẹ̀dá kò ní ìwúbi kẹwàá ẹ̀jẹ̀ mi ò wà lóòrùn wọn á lọ gbé òbúrẹ́ làwà wọn wá gàlí afa mo ní ọkàn mi balẹ̀ báwọn wọn bá wà sí lọ nígbà mo tún parí afa tún ṣe àdúrà ẹ̀jẹ̀ náà gbogbo owó tá a fa àpá pátá àfọwọ́mù kọ́ bọ̀dọ̀ wọn lọ afa tó ní wá sí ni òun ní í ṣe wá sí olólùfẹ́ mi ní ọ́fíìsì ẹ̀ láwa yìí àmọ́ tó jẹ́ ń jókòó ni pé àbàtà jẹ́ náà ní kí ẹ á lọ́ọ́ fi mí sókè òkè kankan kọ́ afábà tó kówó fún ọ ní wọ́n ń wò pé irú ẹ̀ dáwọ́ wá ní ọlọ́run dájú owó yìí àfáà mi yọ tẹ́jú dáhùn máa kéwù tiẹ̀ tó kó wá ní ẹ̀kọ́ lábàá máa fi rí lọ léńtí wá pé ẹ̀rí nǹkan wọ́n sì kówó wa lọ àfọ̀ sí báwọn. Salaty kó tó kan bàbá wa Abdullahi Salaty màmá ló kéré jù láàrin wọn àwọn gan tó ní àbíkẹ́yìn ẹ̀ńdá ṣéèkù. tí wàá bá kó àwa lọlé àwọn èlò family house wa torí pé ilé Salaty yẹn ní family house wa bàbá dẹ̀ ni wọ́n sọ pé kí n fi bàbá fúnra wọn lọ́kọ̀ Salaty sínú orúkọ mi tí mo fi ń jẹ́ Salaty bàbá fúnra wọn lọ́kọ̀ sí báyìí níjọ́ tá a fẹ́ kọ orúkọ wa ní Markaz bàbá náà kọ Salaty sínú orúkọ mi tí mo fi ń jẹ́ Salaty ní ìdẹ́lẹ̀ ìyọ́kù mẹ́mọ́ láéláé táyé máa fi parẹ́ Salaty máa máa jẹ́ lọ ẹ̀yin Salaty àjọ lórúkọ ni o àjọ máa máa jẹ́ lọ ni o àtọmọ kéw àtọmọ bíbí àtọmọ mùrídí àti mùrídá àjọ ní Salaty ni o àjọ máa máa jẹ́ lọ ni orúkọ ló dẹ̀ ní bàjẹ́ Salaty wọ́n tẹ̀sí líìmì wọ́n àṣekátà ìyàtì alal Mustafa al-Muqtari khairul bariya sallallahu alayhi wa sallam. Sheikhana Abdullahi Sheikhana Abdullahi Sheikh Abdullahi